ọlọ́pàá tó yìnbọn pa ọmọ Bọlanle toyúntoyún ti dèrò ẹ̀wọ̀n látàrí bó ṣe yìnbọn pa lọ́ọ̀yà ọmọ Bọlanle Rahim pẹ̀lú oyún inú ẹ̀ lọ́jọ́ kérésì tó lọ yìí. ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ ságbègbè Yaba nílùú Èkó ti pàṣẹ kí wọ́n taari agbófinró tó di afurasí ọ̀daràn báyìí ASP Drambi Vindi sọ́gbà ẹ̀wọ̀n Kirikiri n'Ìkòyí. wọ́n ní kó sì lọ́ọ́ máa gbatẹ́gùn níbẹ̀ náà títí tí ìgbẹ́jọ́ yóò fi tẹ̀síwájú lórí ẹ̀sùn apààyàn tí wọ́n fi kàn án. òwúrọ̀ ọjọ́ ẹtì Friday 30 oṣù kejìlá ọdún 2022 yìí ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́ afurasí apààyàn náà rí ilé-ẹjọ́ tó sì bẹ̀rẹ̀ sí káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́. bó tilẹ̀ jẹ́ pé ẹ̀sùn kan ṣoṣo péré tó dá lórí mímọ̀ọ́mọ̀ pààyàn ni wọ́n kà sí lẹ́sẹ̀, èyí tí wọ́n ló tako ìsọ̀rí 17 ìdìpọ̀ kẹta ìwé òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Èkó tọdún 2015. àmọ́ ìgbẹ́jọ́ náà kò tí ì bẹ̀rẹ̀ gidi. àwọn ọlọ́pàá ní àwọn sì ń ṣèwádìí, àwọn sì ń ṣa ẹ̀sùn oríṣiríṣi tí wọn yóò fi kan olùjẹ́jọ́ náà lọ́wọ́. wọ́n rọ ilé-ẹjọ́ náà láti fáwọn láàyè kí wọ́n gba ìmọ̀ràn lọ́dọ̀ iléeṣẹ́ ìjọba tó ń rí sí ẹjọ́ aráàlú, ìyẹn Directorate of Public Prosecution DPP. kọmíṣánná fétò ìdájọ́ tó tún jẹ́ ọ̀gá àwọn adájọ́ nípìnlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni Mọ́yọ̀sọ́rẹ́ Onígbànjo, wà ní kóòtù náà. òun ló ṣáájú àwọn lọ́ọ̀yà yòókù tí wọ́n ṣojú fún ìjọba Èkó tó jẹ́ olùpẹ̀jọ́. òun ló sì rọ adájọ́ májísírèètì ọ̀hún, onídàájọ́ C.A. Adédayọ̀, láti pàṣẹ kí wọ́n fi afurasí náà pamọ́ sẹ́wọ̀n náà. lára àwọn amòfin tí wọ́n wà pẹ̀lú rẹ̀ ní amòfin Títílayọ̀ Ṣítàbé, ọ̀mọ̀wé Babájídé Martins tó jẹ́ agbẹjọ́rò àgbà fún ìjọba ìpínlẹ̀ Èkó, alákòóso DPP Adébáyọ̀ Harun, igbákejì ẹ̀ Yétúndé Kàdóso, alámòjútó ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìgbẹ́jọ́ níléeṣẹ́ ọlọ́pàá Èkó àti igbákejì ẹ̀ OR Saliu. amòfin Moses Jáànísì ló ṣe agbẹjọ́rò fún olùjẹ́jọ́ ASP Vindi. ẹ̀wù aláwọ̀ yẹ́lò àti ṣòkòtò dúdú kan lóníbàárà rẹ̀ wọ̀ bó ṣe káwọ́ pọ̀nyìn ní kóòtù náà. adájọ́ náà ní níwọ̀n bí òfin ti fààyè sílẹ̀ fáwọn olùṣèwádìí àti iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n sì fi olùjẹ́jọ́ sẹ́wọ̀n títí tíwádìí yóò fi parí níbàámu pẹ̀lú ìsọ̀rí 484 264 ìwé òfin ìwà ọ̀daràn Èkó. ó ní kí ASP Drambi Vindi lọ lo oṣù kan gbáko lọ́gbà ẹ̀wọ̀n náà títí di 30 oṣù January ọdún 2023 tí ìgbẹ́jọ́ yóò máa tẹ̀síwájú. tẹ́ ò bá gbàgbé, àyájọ́ ọdún kérésì ọjọ́ 25 oṣù kejìlá ọdún yìí láriwo gba ìgboro kan pé ọ̀kan nínú àwọn ọlọ́pàá tó ń ṣàyẹ̀wò ọkọ̀ lábẹ́ bíríìjì àjà lérékùṣù Èkó, ASP Drambi Vindi, ti yìnbọn pa abilékọ ọmọ Bọlanle Rahim, lọ́ọ̀yà ẹni ọdún 41 kan, lásìkò tóbìnrin náà àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì àti ilé oúnjẹ tí wọ́n yà sí láti ra nǹkan ìpápánu ọjọ́ ọdún. lẹ́yìn ọ̀rọ̀ yìí ni ọkọ olóògbé náà Gbénga Rahim àti ìyá rẹ̀ abilékọ Salam fìdí ẹ̀ múlẹ̀ pé oyún oṣù 7 oyún ìbejì wà níkùn olóògbé yìí lásìkò tí wọ́n dá ẹ̀mí ẹ̀ légbodò. ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ti rọ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá Police Service Commission PSC láti gbaṣẹ́ lọ́wọ́ Vindi kó lè ṣeé ṣe fún un láti rẹ́nu rojọ́ tó kó sí náà dáadáa. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.